ìtọ́jú pé ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ ni pé gbogbo nǹkan tí o bá dá láti ọ̀rọ̀ ló ti ṣẹlẹ̀ àdìsí bí ọ̀yọ́ láàrin yóò ṣiṣẹ́ nìkan fún bá àṣàtà fún ìlú wa gbogbo wa tàǹdó gbọ̀ngàn wa tàǹdó bàtà wa tàǹdó oríṣiríṣi nǹkan yìí tá a fi lélẹ̀ láti ọ̀rọ̀ ló ti wá ọ̀pọ̀lọpọ̀ orin ló wà fún ọ̀pọ̀lọpọ̀ àṣà ló wà fún àṣà yẹn ló dẹ̀ tí mo lè fún òwe nǹkan bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ àṣàyàn ọ̀rọ̀ ìdílé ìyàtọ̀wé kàńpá látọ̀dá tí mo wá. Kábíyèsí mo mọ̀ pé wọ́n máa ń pè yín ní ikú bàbá yéyé ọmọ tí kú ò lè pa ọmọ tárùn ò lè ṣe èmi ò borí adé nínú kábíyèsí òjò pàṣẹkẹrẹ ọmọ àtìbà ọmọ alówó lójú bí yèrè kábíyèsí o kábíyèsí o kábíyèsí mo kàn fẹ́ kẹ́ bá mi tún sọ fún wọn pé lẹ́yìn ẹ̀yin igbákejì òrìṣàlẹ̀ jẹ́ nínú fún gbogbo Yorùbá. wọ́n mẹ́rin pé nígbà tí yìí tí wọ́n fi dá Aláàfin lẹ̀ bàbá tó bá fẹ́ fi jọba tí wọ́n bá mú lọ sí pèpè ní tí Aláàfin ṣe náà ló jẹ́ kó ọmọ kú bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n fi lé lọ́wọ́ ni pé nígbà tó bá ti jẹ́ Aláàfin táwọn fẹ́ gbọ́dọ̀ bá mọ́ Aláàfin ti dé gbogbo pé òun lè kú ìgbàkigbà ní kú lè yá ní a fi olù tó wá yọ nínú tẹfidá Aláàfin náà ní ọ̀kàràn méjì táwọn babaláwo bá dífá tí ọ̀kàràn méjì bá jáde nínú ìgbà ọ̀pọ̀ wọn ẹ̀ẹ̀mẹ́ta ni babaláwo dìde kú nínú ẹni tó jókòó sí tí wọ́n sì foríbalẹ̀ kó sí wọn àkìrí ó ṣá méjì lápọ̀jà ogun yẹnpọ̀yẹnpọ̀ lójú ọ̀kan òdìjà fọdúkọ̀sọ ọmọ Àlàní báńbí ọmọ àrígbọ̀ ọ̀tá Ṣẹ́gun ìlànà ẹ̀fífẹ́ tẹ ìgbọ̀ ọ̀tá ìyàrífẹ́ ẹ̀gbọ́ ọ̀tá tẹ́fàkàlà bẹ́ẹ̀ tán wọ́n mú lọ sójú gbogbo àwọn olùgbọ̀ bàbá rẹ̀ wọ́n kì í láyà wọ́n mú àhàyà igba ní ọ̀tá tó kù ní àyà pẹ̀lẹ́t wọ́n á fi sí inú náà iná yẹn ó lò ó gbọ́ olówó wọ́n wá là wọ́n á kó ewé àti ìbò tẹ́ fi sí inú ìkìnnà àgbàdá ńlá wọ́n fi síbẹ̀ tẹ́ bá fi sínú ẹ̀ tẹ́ fi sáà yẹn wọ́n tún dọ̀mọ́ tó bá tún tán yóò jẹ mọ́ ọ̀ka wọ́n ti fẹ́ pé ẹ bá jẹ òkúta òbí olóṣooṣù wọ́n máa kí láyà wọ́n á sílé títí tó bá tún yàgbẹ́ wọ́n máa mú kó wọ́n rí. wọ́n máa rí tó bá ti ń yà síta. wọ́n á rí lódìdí bẹ́ẹ̀ òbí ń pa tó bá rí lódìdí èyí tó bá rí lódìdí wọ́n tún ṣe tó bá parẹ́ mọ́ ẹnu àwọn olè yìí wọ́n mú gbogbo Aláàfin kìíní ìgbà tó bá fi já Aláàfin kan wọ́n wá mú lọ síbi tó wò lè tí ò lè fẹ́ sọ fún yẹn láéláé tí ò lè sọ mọ́ títí ló fi jọ lọ pé ó wá di òòṣà di ọmọ kù ó di ọmọ àwọn ó di ọmọ òfò ọmọ àdánù ọmọ àdìmọ́lé ọmọ tí ikú ń pa tí ìyá rẹ̀ ṣàṣẹ fún tí ò gbọdọ̀ bẹ̀rẹ̀ kú nínú ilé Yorùbá beneficiary of death beneficiary of ailment. Benefit of the predicament outside, perimeter predicament outside, inside. Gbogbo wàhálà tó bá dé yóò gbà mọ́ra ni gbogbo bẹ̀rù ẹ̀ nítorí pé wọ́n pa apá tó jẹ́ èkó tó jẹ́ èkó mọ́ fún ètò ìfàlẹ̀ ẹ̀ tó fi yàtọ̀ fún gbogbo ọba ni ẹ̀ ibi tí wọ́n máa mú lọ àwọn nǹkan tẹ́ máa ṣe fún bẹ́ẹ̀ tẹ́ máa ṣe fún mí gbọ́dọ̀ sọ àṣírí náà ní bíbá ní ojú ni ṣùgbọ́n bẹ́ẹ̀ tẹ́ máa ṣùgbọ́n ìgbà bẹ́ẹ̀ ni wọ́n máa ṣe fún láti bẹ̀rẹ̀ orí lójú ní tí o sì gbọdọ̀ sunkún tí o bá wá jẹun tán tí ọ̀tá tó bá jẹ tó bá bọ́lẹ̀ wọ́n á tún fún padà títí yóò fi pé kò ní bára mọ́. Kábíyèsí o alágbára ni tòótọ́ kábíyèsí o. láti ìdáná wọ́n fi kí láyà ní. Kábíyèsí o láyà bíyèsí ni ọmọ ẹgbẹ́ yìí. bẹ́ẹ̀ kábíyèsí kò sẹ́ tó lè jọ yín. Kábíyèsí mo fẹ́ béèrè talking about security issues in Nigeria.